Ǹjẹ́ mọ̀ wípé olóògbé Barrister Sikiru Ayinde wọ́n ti ṣe ábọ́ọ̀mù tó tó 120. Nínú fọ́nrán yìí lẹ ti máa gbọ́ bí bàbá Fuji pátápátá ti ṣe sọ iye oyè táwọn ti gbà, àwọ́ọ̀dù tán ti gbà, chieftaincy title tí wọ́n ti gbà, oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ recognition local and international gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé o látàrí contribution wọn sí Fuji. Lónìí àwọn èèyàn ṣe nǹkan sára sí wọn gẹ́gẹ́ bí olórí Fuji, olùdásílẹ̀ Fuji, bó tiẹ̀ jẹ́ pé àwọn kan gbàgbọ́ pé wéré ti wà kó tó di pé Barrister pè ní Fuji nǹkan bẹ́ẹ̀. Àmọ́ ohun tó dájú ni pé bàbá yìí wọ́n ti contribute sí Fuji lọ́pọ̀lọpọ̀. Báwo ni olóògbé Barrister ṣe attain level tí wọ́n wà báyìí tí ó di pé wọ́n ráyè ṣe rẹ́kọ̀dù 120 àti jù bẹ́ẹ̀ lọ, tó sì jẹ́ pé wọ́n sì tún humble. Tẹ́ bá wò nínú fọ́nrán yẹn rí pé bí olóògbé Barrister ṣe ń sọ pẹ̀lú ìrẹ̀lẹ̀ ni bàbá yìí fi ń sọ. Ta ló lè dàbí Barrister Sikiru Ayinde tó jẹ́ pé ó ti máa achieve 120 albums tó dẹ̀ jẹ́ pé a ṣì ní humility. Ẹ wo ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ nípa ohun tí wọ́n sọ nípa àwọn albums àti àwọ́ọ̀dù tí wọ́n ti gbà. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. Àtọ́tílẹ̀tọ̀ àbọ̀láńlé kọ́lálé rẹ̀ kò má bàjẹ́ òwe èèyàn pàtàkì. Galubi tẹ́ ń wíre àárọ̀ ní ìṣọ̀kọ̀ aṣọ òwe and so. That was 1971. So Gàmbàrí jẹ́ díẹ̀ lóbi kéyìn tó pọ́n. Sikiru Ayinde kọ́ díẹ̀ lóbi orí wo. And to date by the grace. Sikiru Ayinde kọ́ díẹ̀ lóbi orí wo. Sikiru Ayinde kọ́ díẹ̀ lóbi orí wo. Gàmbàrí jẹ́ díẹ̀ lóbi kéyìn tó pọ́n. Sikiru Ayinde kọ́ díẹ̀ lóbi wo. And by the good grace of God till date 120th album. 120 album. Ọgọ́fà rẹ́kọ̀dù. Tí kò dé joy come by the grace of God. Ogún kejì, ogún kẹta, ogún kẹrin, ogún karùn-ún, ogún kẹfà. 100 and it's still selling fast from the first one to the last one. Kò kí ṣe pé yẹn mọ̀ ṣe o. Kì í ṣe mímọ̀ ṣe. Ayinde ẹ̀dẹ́ kì í ṣe mímọ̀ ṣe. Yàrá Zulu ló dá wà láyé. Ayinde ẹ̀dẹ́ ṣe mímọ̀ ṣe. Lásìkò ló tó. Agbájẹ́lọ́lá kì í ṣe mímọ̀ ṣe. Báyọ̀ wá ò kì í ṣe mímọ̀ ṣe. Ẹ̀mẹ́fà àrùn tuntun kì í ṣe mímọ̀ ṣe o. Bàbá lókè ló dá wà láyé. Ayinde Ògún kì í ṣe bàbá àrẹ̀mọ́ba kì í ṣe mímọ̀ ṣe lásìkò lóto. And by the good grace of God gbogbo oyè pọ̀ Seriki Waka of Kano, Bala of Lagos, Agbakin Boba. I can count up to that chieftaincy title, let's say almost about 35. The international award part of his African International Music Ambassador, musical legend of Commonwealth, when His Excellency Anyaoku something, the secretary to the Commonwealth country, when he presented that to me himself in London. All along, by the grace of God, I appreciate and appreciated everyone. Tó òun lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn o. Ẹ jẹ́ ká wá wo lára díẹ̀ lára àwọn táìtù àwọn rẹ́kọ̀dù náà ti ṣe jáde. Wọ́n pè kan ní Ọba Kiolu, Máa ṣe rere, Ọpẹ́ ló yẹ kẹ́rú ó dá, Dimensional Fuji, Agbára ikú ayé, Rọ̀bọ̀rẹ̀bẹ̀, Fuji Garbage Series 2, Cash Madam, Music Extravaganza, Barrister System, Late Alhaji Ayinla Ọmọwúrà, Current Affairs, Sùúrù Bàbá Ìwà, Fuji Explosion, Ayinde, The Dream, Ẹnu Olóyin, Democracy, Wọ́n bínú orí ni, Dandogo, Ìrọ̀rùn Lábáyé, Fuji Thriller àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó pọ̀ jàǹtìrẹrẹ, kódà ó kọjá 120 lórí ayélujára níbi tí a ti rí díẹ̀ lára àwọn èyí tí wọ́n ṣe. Ẹ jẹ́ ká wá wo lára àwọn táìtù tí wọ́n ti gbà
member of the Order of the Federal Republic of Niger MFR awarded in 2006 látọwọ́ President Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn gbàgbọ́ pé wọ́n fún wọn ní ọ̀nà yìí lórí 1995 album wọn Precaution tí ó address problem Nàìjíríà tó sì profile solution. Wọ́n fún wọn ní honorary PhD ní music tí wọ́n award wọn 1983 láti City University Los Angeles. Traditional title wọn Agbakin of Ibadan, Bọ́bagúnwà Ìsọlọ̀, Amúlùdùn Ìdìmú Ọ̀tún, Baálẹ̀ of Lagos àbí Báàlà ni, Seriki Waka of Kano tí late Emir of Kano Alhaji Ado Bayero tó fi fún wọn. Ẹ rí pé bàbá yìí wọ́n ṣe bẹbẹ nígbà ayé wọn, àwọn èèyàn sì ń sọ̀rọ̀ wọn títí di òní olónìí. Ẹ̀yin èèyàn wa ẹ ti gbóhùn lẹ́nu wọn, kí lè ròyìn? Ǹjẹ́ àti ẹ̀ lè rí olórin fújì kan láyé òde òní tó jẹ́ wípé ó ní ìrẹ̀lẹ̀ bíi ti irú Barrister yìí? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.